Saidi bari bakunbẹ ìbàrùbà jìnnà èèyàn kan jẹ́èyàn kan èèyàn ní jẹ́nìyàn ó tún wájú wàhálà lókè abọ́lọ́hún ọba ń wájú. Ẹ wò dáadáa ẹ tún gbọ́ kẹ́ ẹ tún yẹ̀ wò ọ̀rọ̀ pọ̀ nú ẹ̀. Adéwálé Àkànní lèmi jẹ́, Déwálé Òṣùpá yín náà rèé. Mo kí káàbọ̀ lákọ̀tún sórí ètò wa ètò yín ètò Òjíṣẹ́ lọ́ba orin. Bá a bá wí bá a bá wí òdodo mọ̀ wà láàyè ẹ̀. Nígbà táwọn kan tiẹ̀ kọ́kọ́ fẹ́ da owó bo òdodo pé irọ́ la máa rà nígbà ó yá òdodo padà fi ẹ̀yìn irọ́ janlẹ̀ tó jẹ́ pé gbogbo ayé ló gbà lọ́wọ́ yìí wípé Òjíṣẹ́ lọ́ba orin. Lórí ètò yìí láti máa ń ṣe àtúpalẹ̀ ìyànnàná ṣe mọ̀ wípé bàbá ní ẹni tó tètè yé kó sọ fẹ́ ní tí kò yé ẹni tí kò tètè yé tó bá tún padà yóhùn náà a máa lóṣùpá tún gbé dòde pẹ̀lú ọpọlọ. A máa wo àwọn iṣẹ́ tí King Dr. Saheed Òṣùpá tí wọ́n ṣe a máa ránra wa létí wípé wa Obama ti sọ báyìí ká dẹ̀ máa ṣe àmúlò rẹ̀. Abala mẹ́ta lètò yìí pín sí. Ṣé ẹ gbàgbé pé abala àkọ́kọ́ láti máa ń gbọ́ nípa ọba orin tá a pè ní ta ni ọba orin gangan. A máa sọ àwọn nǹkan díẹ̀díẹ̀ tó ṣeé ṣe kẹ́ ẹ máa mọ̀ kẹ́ ẹ tún fi lè bá a mọ̀ wọ́n sí dáadáa. Abala kejì a wọnú àdísì ọba orin lọ ni. Ṣé ẹ mọ̀ wípé àwọn sàábẹ́ ànábì náà tú àwọn ọ̀rọ̀ ànábì palẹ̀. Àwọn disciple ló jẹ́ àmọ́ kí ni Jésù ń wí. Bẹ́ẹ̀ ni òjíṣẹ́ tí King Dr. Saheed Òṣùpá jẹ́ àti ẹ̀mọye sàábí mọ́ báyìí. Mo ṣá mọ̀ pé Déwálé Òṣùpá ọ̀kan nú àwọn sàábé leléyìí o. A wà máa mú nínú àdísì ọba orin a máa fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ ṣera wa létí nara wa lẹ́gba báyìí ẹ̀ bá yọ ṣebí you understand ó ti yé yín. Lónìí kò ní yàtọ̀ bá a ṣe máa ṣe náà nìyẹn. Abala tá a ti wá máa ń fi iyọ̀ sí fátásí kó lè bá a dùn dáadáa. Òun lábala bí tá a ti máa ń gbé àwọn tó jẹ́ olúfimọ́ tọkàntọkàn. Àwọn kan wà olúfimọ́ àfẹnujẹ́ olúfimọ́ àfarakí àwọn kan wà olúfimọ́ tẹ́ bá ti ń tò wọ́n lórí ìbéèrè àti dáhùn ó máa yé yín ibi tá a máa fi wọ́n sí. Àwọn tó ń ṣe dáadáa tó ọwọ́ ọ̀nù là ń kì wọ́n bọ̀. Àwọn tó ń ṣe díẹ̀ orí wọn wà ń bẹ̀. Ṣùgbọ́n àwọn tó jẹ́ pé àwọn fakọyọ àwọn lolúfimọ́ tọkàntọkàn. Lábala ta ni ọba orin lénìí kí ni a máa mọ̀ nípa ọba orin. King Dr. Saheed Òṣùpá lára àwa àwọn tó ṣeé ṣe káwọn èèyàn máa mọ̀ ní wípé paramọ́lẹ̀ ni wọ́n. Paramọ́lẹ̀ ni wọ́n. Tí Yorùbá bá pèèyàn ní paramọ́lẹ̀ ó túmọ̀ sí wípé olúwa rẹ̀ kọ̀wọ̀ sí. Wọ́n yìí gbà kéèyàn ó ró ọ̀rọ̀ mọ́ wọn létí aṣọ. Wọ́n yanjú ẹ̀ ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kí ló wí kí ló mean ṣé òun bá mi wí ni ṣé òun bú mi ni ṣé òun kò lè bá ká lè bá àjọyọ̀ fúnra wa tó yẹ pé èébú ló gbé wá ó wà nílẹ̀ bí iyẹ̀pẹ̀. Bó o bá ń kí mi níwọ̀nba kó o máa lọ. Ẹni akíni ń já akíni àfinihànyàn ń já àfinihànyàn èwo ni tààrà àjàyè tí ń lọ lóde Ògúnmọ́lá tẹ́ ẹ̀ bá mọ̀ mo tún sọ lẹ́ni pé King Dr. Saheed Òṣùpá wọ́n kọ̀wọ̀ sí wọn láìkí kéèyàn ó fi tó bá fi wọ́ sí lọ ẹ̀ tó gbà wọ́n á máa lógọ̀ ní bọ́n fi wọ́ sí lọ ẹ̀ tó gbà wọ́n á máa lógọ̀ ní tó bá wá fi wọ́ sí lọ ẹ̀ tó kọ̀ wọ́n á máa ló burú bọ́n fi wọ́ sí lọ ẹ̀ tó kọ̀ wọ́n á máa ló burú tí bí ẹnu dè yẹn bá jẹsẹ̀ wọ́n á máa wí yẹn ká ọmọ wo wọ́n ń gbá lójú káàkiri àdúgbò ni bóyá ẹ̀gbọ́n rẹ̀ kan àbọ̀rẹ̀ rẹ̀ kan náà dẹ̀jọ́ ń jà tó gbá lójú lẹ́ẹ̀kan nígbà tó náà sì ti jà fitafita wọ́n sọ di ojú àgbà ṣeré ni wọ́n sì ní ojú tí wọ́n bá gbá tí wọ́n gbá gidi àgàgà kọjá sọ́jà lọ gbá yàn lójú. Tí ọba orin ò bá kọrin kákan assume God forbid o kò ní ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ o ká assume pọ̀ ọba orin ò kọrin wọ́n bi wọ́n láàyè kan wípé kí ni wọn ò bá ṣe ọba orin ní táwọn ò bá kọrin olùkọ́ làwọn ò jẹ́ torí pé àwọn ò fẹ́ máa kọ́ àwọn èèyàn ẹni tó bá dẹ̀ fẹ́ kọ́ èèyàn òun náà máa wá ìmọ̀. Ta ni ọba orin? Mo lérò pé ẹ tún ti mọ̀ wọ́n díẹ̀ sí ju bẹ́ẹ̀ ṣe mọ̀ wọ́n tẹ́lẹ̀ lọ. A máa lọ sábàlá kejì nínú àdísì ọba orin. Ẹ kú kalẹ̀. Mo gbọ́n tán
mo mọ̀ tán kò sí irú onílù mi láyé. Bẹ́ẹ̀ bá fẹ́ ẹ̀dẹ̀kọ̀ kò sí irú onílù mi láyé. Ọba orin ń kọrin lọ. Àwọn kan sọ pé bàbá yìí ó ti kọrin lọ, ó ti kọrin tán, ó sì ń kọrin lọ náà ni. Torí wípé gbogbo ibi tẹ́ ẹ bá gbà tí ẹ fẹ́ wọnú àjèrè gẹ́gẹ́ bí omi, ọ̀nà ni. Òun làwọn èèyàn fi wọ́n sọ wípé igba ọ̀nà ló wọlé kan, kò síbi tẹ́ ẹ gbà tẹ́ ẹ bá King Doctor. Ọ̀rọ̀ kan tí ẹ̀ ń já rìnrìn lóde lónìí, àwọn èèyàn tó ń kọwọ́ bọnú àdìsí ọba orin, wọ́n fi ń ṣe òdiwọ̀n ọ̀rọ̀ tí ó ń lọ ń gbòòrò. Tán bá ní kí ló ń lọ ní gbòòrò pé ta ló ń mì ìlú tìtìtìtì, gbogbo wa la ṣàgbọ́ ń pàṣàrí dán pàápàá ọba kọrin. Ẹni ò bá mọ kí ló ń hápùn ta ló ń tọ̀hún. Bóyá kò sí èèyàn tó máa lóhun òmòṣùpá, tàbárẹ́ ní tó sọ pé òun òmòṣùpá o. Ẹ fi sílẹ̀ bóyá ní ìyẹn ò jáde rí. Àfàìmọ̀ bóyá nù ó lẹ̀ ló ń gbé, bòjọ́ máa yé lórí ilẹ̀ àti rógo òṣùpá o. Pásítọ̀ kan ló ní Ọlọ́run ló ní kó wọ́n mọ́ gbóṣùpá. Ẹ dá padà. Ọlọ́run ṣe máa pe pásítọ̀ bóyá lọ́mọ gbọ́ òṣùpá o. Ó ní òun rí máa yẹn bí òjíṣẹ́ Ọlọ́run, ṣùgbọ́n òun ìgbọ́ fújì rárá. Òun ti wá máa ń gbọ́ bó fẹ́ gbọ́ bí kan play ẹ̀ lágbo, bí kan play ẹ̀ ń ta, bí kan play ẹ̀ ń bì kan, òun máa ń gbọ́. Ṣùgbọ́n jọ́ tí Ọlọ́run ó wà mínísítà sóhun pé arákùnrin máa gbọ́ orin King Dr. Saheed Òṣùpá. Ó ní ọjọ́ náà ọkọ̀ òun bàjẹ́, ló ń bá gbé ọkọ̀ lọ lé àwọn tí ó tún ọkọ̀ ṣe. Mo wá rò pé ẹ mọ̀ pé mẹkáníìkì míì tó bá ráyè àti lo ọkọ̀ ọlọ́kọ̀ bíjọ́ méjì, òun náà fi jayé lọ ni. Nígbà tá a wà ní skul tí lẹ́kṣọ́rà wa kan máa ń rán èmi náà kí n lọ fọkọ̀ wá, ó di ilé àwọn tó yìn kọ̀kọ́ lọ, yìí òkè lálálá. Kí n ṣàpà pírí, mẹkáníìkì bá fi orin Òṣùpá kan, ó fi sínú késẹ́ẹ̀tì, sínú káà rédíò ní bá ń gbọ́. Nígbà tí ọlọ́kọ̀ wá gbé ọkọ̀, ọwọ́ pálámbá mẹkáníìkì ti ségi, késẹ́ẹ̀tì ò jáde mọ́, pásítọ̀ nǹkan jù lọ, pásítọ̀ ńgbà ń bá dé, ó sì ń lọ láti bí lọ sí Kaduna. Ẹ wòye wákàtí téèyàn ó lò láti Ìbàdàn dé Kaduna. Òun wá station ò station, the only thing tó lè ṣẹlẹ̀ ni pé kò ń ṣàmọ̀ gbọ́, tóun ò bá sì gbórin láàrin wákàtí kan sí méjì, òun á fẹ́ máa kún un. Pásítọ̀ ẹ̀ nígbà táwọn gbọ́ orin lọ padà bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin, àti Kaduna làwọn ti pelé pé ẹ lọ bá mi ra gbogbo orin tí King Dr. Saheed Òṣùpá ti ṣe, àwọn fẹ́ máa gbọ́. Wàláhì tàláhì súnmọ́ billahi láìsíláwà. Ṣé rí àwọn nǹkan kan wà tá a lè fi wé bò nígbà tó bá wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn, bọ̀ tó bá ti jura wọn lọ má jiyàn sí i. Àwọn tó ń gbà tẹ́lẹ̀ ti gbà ń sìn nínú àdìsí ọba orin. Ibo la wá ń lọ lọ́sàn-án ìgangan. Ọba orin kọrin kan. Ẹ̀yin tẹ́ ń tẹ̀lé mi lẹ́gbẹ̀ẹ́gbẹ́ tẹ́ máa ń gba owó lẹ́gbẹ̀ẹ́gbẹ́ yẹn, gbogbo orin tí n bá ń lò pátá mi ò ní sọ táìtù ẹ̀, mi ò ní sọjọ́ tó jáde. Tẹ́yin bá ti ń tẹ̀ sí gbogbo social platform pé orin báyìí táìtù ẹ̀ ní ọjọ́ báyìí ọdún báyìí náà gbé jáde, ẹ̀yin ń gbowó lọ ti yín nìyẹn. Mo ti sọ orin bíi mélòó kan báyìí, ẹ̀yin tẹ́ ń tẹ̀lé mi á ti máa yé yín. Ṣùgbọ́n eléyìí tá a fẹ́ fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ nínú àdìsí ọba orin, ó ní okùn àti igbá tẹ́jú sí kànga kò lọ ṣeré, omi ló lọ bù wá o kò lọ ṣeré. Igbá tẹ́rù pótírí sí kànga kò lọ ṣeré, omi ló lọ bù wá o kò lọ ṣeré. Ẹ̀yin gangan lè gbà ń bẹ̀ mu. Ṣé mọ̀ pé tí ọ̀tá bá rò pé àwọn léèyàn sí aburú ń gbà míì, Ọlọ́run a máa padà sọ ibi tí wọ́n rò yẹn dire mọ́ èèyàn lọ́wọ́. Àmọ́ lásìkò tí wọ́n bá ń fìyàn nàkànàkàn, orin tí mò ń kọ yìí ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà sẹ́yìn tèmi bá ń kọ, omi máa ń lé sí mi lójú ni. Torí pé èmi ò tí ì mọ̀ bóyá gbà yìí ti rì sí kànga àbí ò ti ẹ̀rí lóòótọ́. Àwọn àbá ní pé ìgbà tẹ́rù pótírí sí kànga kò lọ ṣeré, omi ló lọ bù wá o kò lọ ṣeré. Ìgbádé kànga ó tún bu wọ́tà bọ̀. Gbogbo
ẹ̀dá tí ń ṣe wàhálà tí ń sánná ní tó dàbí ẹni pé kò yọ lénìí ẹ rèé gbọ́ orin hùn dáadáa torí pé King Dr. Saheed Òṣùpá ń jẹ́ ó yé wa wípé lẹ́yìn òkùnkùn ìmọ́lẹ̀ ó padà wá tàn wọ́n tẹ orin yẹn síwájú àwọn àti Earthquake náà jọ kọ́ nígbà táwọn ò dá sí wọ́n ní wetin you go become in this life Ọlọ́run ti kọ́ if your time don reach my brother kò sọ̀rọ̀ rere lọ́lọ́run mi ṣe ara ẹ gbọ́ láńlọ́ọ̀dù ti lé wọn jáde ńlé rere lolúwa sì ń ṣe wọ́n wà lẹ́sẹ̀ títí wọn ríbi tí wọ́n rere lolúwa mi ṣe ara ẹ gbọ́ kò sówó sùkú wọ́n ti lé àwọn ọmọ níléèwé àmọ́ bọ́n ṣe fẹ́ lọ rere lolúwa ọkọ ti lé ẹlòmíì jáde ìgbájú ìgbámú rere lolúwa mi ṣe ara ẹ gbọ́ ọmọdé ti gbé owó ọ̀gá sá lọ ọ̀gá wa ń wo kí ni ń ṣe báyìí wàhálà ti dé gbèsè ti dé lọ́ba tún gbọ́ rere lolúwa mi ṣe ara ẹ gbọ́ títí láé baba God kó máa ní ṣe ká tó túmọ̀ sí pé gbogbo ìyà tí ilé ayé bá kọ sí wa ká má gbàgbé sovereignty ọlọ́run òkè lórí gbogbo ìṣòro wa recognizing the sovereignty of God on all our problems makes the difference ẹ jẹ́ àfẹ́lẹ́ yìí ṣe bí wàásù tòní pé gbogbo ohun tó bá rí kó ṣẹlẹ̀ ẹ jẹ́ á máa gbà wípé lẹ́yìn òkùnkùn ìmọ́lẹ̀ ó padà tàn Adéwálé Àkànní ó ṣiṣẹ́ fẹ́mi púpọ̀ gan-an mo dẹ̀ mọ̀ pé ó ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣùgbọ́n tá a bá rírú ọ̀rọ̀ sí tí báyìí tí ṣòro bá mú èèyàn gbà míì òun làwọn míì ń pokùnso sí wọ́n sọ pé ó ti tán bá sì ti sọ náà pé ẹ mọ́ tún pokùnso mọ́ hello ṣe yóò ní robo nìyẹn ṣẹgbọ́ mi iṣẹ́ ọmọ yín gangan ló ń sọ̀rọ̀ ọmọ tó bá lè ṣerú ẹ̀ ajẹ́pọ̀ lẹ́bí ó lára ó tún jọ mélé níyàn táyé bá fẹ́ sùn níbikíbi tó lè wà kàkà kó para ẹ̀ka fún ní mọ̀ràn kó pélé ẹni tí ìṣòro bá mú dáadáa tí ò bá tètè rí èèyàn pé padà orin a máa pè èèyàn padà ńgbà míì ẹ jẹ́ ká fi lè ṣe nínú àdísì ọba orin fún ti ọ̀sẹ̀ yìí ẹ̀yin tẹ́ ẹ máa ń tẹ̀lé mi orin wo ni mo kọ yẹn bóò ló ṣe jẹ́ ẹ máa lọ sórí social platforms wa YouTube, Instagram, Facebook and TikTok ẹ lọ ju ìdáhùn sí ìbéèrè yẹn síbẹ̀ má gbàgbé pé kó o tó lè gba 10,000 ọ̀nà 3 ló ti dáhùn o ìbéèrè àdébẹ̀ àmọ́ àwọn orin tí mò ń lò ṣá gbogbo ẹ̀jọ pé lọ́sẹ̀ yìí àwọn orin báyìí lẹ lò orúkọ wọn ni that is title àtọ̀dún tí wọ́n jáde nínú àdísì ọba orin kò ní jù báyìí lọ fún tọ̀sẹ̀ yìí ẹ máa bá wa bọ̀. tán bá lólùfín mọ́ sẹ́yìn fẹ̀rín dá wọn lóhùn ni tán bá lólùfín mọ́ sọ pé still on top àbòsí ò sí ń bẹ̀. àwa ṣì wà lákọ̀ọ́ṣá láwà bí ìbọn gbogbo di Jẹ́ríkò tó takú sọ́nà láti wó onítàn bá ń sọ fújì lásìkò yìí o ta ni ó kó yan Òṣùpá kéré o. ẹ káàbọ̀ sí abala tí a ti máa ń fi gbogbo spices sí kó lè bá a dùn kó lè bá a láta ó tún láta yẹ́rìyẹ́rì tí ò bá sáta yẹ́rìyẹ́rì ibi ìbàyẹ̀ ń bẹ̀ a fẹ́ máa rìnyàn lọ́kàn olúfimọ́ lè mí ṣé olúfimọ́ lẹ́yìn níbi tá a dé láti máa ń jẹ́ ká mọ̀ pé àwọn èèyàn kan wà tó jẹ́ pé tí ọba bá ti ń jùlẹ̀ báyìí kó tó balẹ̀ làwọn ti ń hàn àwọn kan wà tó jẹ́ pé ó ti máa wà nílẹ̀ for some time àwọn náà lọ mú àwọn kan wà wọ́n máa ń lọ fi lé wọn lọ́wọ́ ni òun ló fi jẹ́ pé tí wọ́n bá ń sọ pé olúfimọ́ nìwọ a máa jẹra wa wò pé alpha ṣé olúfimọ́ tiẹ̀ ṣe tọkàntọkàn ni àbí olúfimọ́ àfẹnujẹ́ àbí àfàràkin ibi tá a ti máa ń bi àwọn tá a mọ̀ pé àwọn eléyìí ń gbóṣùpá àwa òkè ọ̀dà jẹ́ àbí wọ́n lè rí àwọn ìbéèrè kọ̀ọ̀kan ká lè bá a mọ̀ bóyá orí wọn wà ń bẹ̀ bóyá olúfimọ́ tọkàntọkàn ni wọ́n bá ṣe ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ ti mọ̀ pé bàbá ti rí kálejò wa wà nínú agodo báyìí a tún lọ bá wọn ni ṣùgbọ́n lẹ́ni wọ́n wà pẹ̀lú wa ẹja ńlá ni àwọn mi gbé lábala olúfimọ́ ni mí lọ́sẹ̀ yìí ṣe mọ̀ pé igbá tó bá tó gbá ló máa jẹ baálẹ̀ àgbọn mi àwọn kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ àwọn á jẹ baálẹ̀ lódò ojú tí kì í ṣàìmọ̀ olóko òun ni mo gbà lálejò lénìí mo tiẹ̀ ṣe rí wọn ṣé gbogbo ìbéèrè wa kọ́ ni
ni ó di bóyá jẹ́ ká ṣe máa wò náà. Mo kí ẹnìkan láìpẹ́ yìí. Mo ní ọmọ Kẹ́hìndé Akínwándé idán ńlá lẹ́dúnjọ́bí. Ọmọ Kẹ́hìndé Akínwándé idán ńlá lẹ́dúnjọ́bí. Àgbàbọ́lá tó ṣáná dìfẹ́ndà ni. Ó ń gbà fún Naija, ó ń gbà fún wọn lókè òkun. Èèyàn Àsísàtù ọ̀ṣọ́ àlàálá ń wí o. Ọmọ Olúfìmọ tó dúró tọkàn tara ni. Báwọn eléyìí ṣe mọ́ ṣe ń dressing room mọ́. Ṣùgbọ́n mo mọ̀ pé Olúfìmọ ní gbogbo àwọn tọ́jọ́ wà nínú dressing room Olúfìmọ. Nígbà mo tiẹ̀ tí tó ṣọ àlà náà ń vibe sórí Òṣùpá mo ní Twinkle ti kó kíní ìwọ national team. Ẹ̀yin tí wá ẹnu oníkàn a máa gbọ́ pọ̀n ń bẹ̀ lénìí. Àlejò wa ẹ káàbọ̀ sórí ètò. Olúfìmọ lèmi. Olúfìmọ tọkàntọkàn lèmi. Ok, lórí ètò ìgbẹ́gẹ́dẹ́ á padà wá gbiná. Ṣùgbọ́n báwo mo ṣe lè mọ̀ pé Olúfìmọ ní? Ọba lólúfìmọ sọ pé still on top, àbòsí ò sí ń bẹ̀. Àwa ṣì wà lákọ̀ọ́ṣá la wà bí ìbọn, gbogbo di Jẹ́ríkò tó takú sọ́nà láti wò. Tí n bá wá tẹ̀yìn síbòmí nǹkan tí mo lọ kọ pé ó yá máa mú gògóró pa. Wáìnì ń bọ̀. Ọlọ́run lè ní. Lè parẹ́ kó sọ pé ó mọ̀ọ́mọ̀ ni. Olárẹ̀f ó tún mú kó dí èèmọ̀. Òrówó jẹ́ owó àròwó rẹ̀ kò di olóró. Ókè. Ní ọmọ kéékèèké má fẹ́ di ìbá. Ọ̀la yín jẹ́ kò sẹ́rẹ̀ nínú kámi gbòógì olóró. Òṣùpá tá a bá ṣàdúrà o. Ọlọ́run. Tá a bá ṣàdúrà bọ̀lọ̀. Ṣọ́ wa lọ. Bọ́lọ̀ ṣọ́ wa bọ̀. Òkè tán fẹ́ kó gùn. Má fi ti págùn. Odò tán fẹ́ kó wẹ̀. Aṣọ rẹ̀ dàlúwẹ̀. Òkè mẹ́sì Kọ́ ní àyà obìnrin. Ẹ má fi ìfàyàláyà Ṣeré mọ́ ẹ kí á fù gan. Ìṣẹ́jú 5 péré ò lè bọ̀ lẹ́ni jẹ́ o. Ọlọ́run. Ká fi tipá bọ́mọ ọlọ́mọ lò yẹn kò dáa. Olúfìmọ tọkàntọkàn òun ni a gbé lọ́sàn-án yìí. Ṣùgbọ́n ẹ dárúkọ yín gangan káwọn èèyàn mọ̀ yín. Orúkọ mi ni Akínwándé Kẹ́hìndé Abibat, popularly known as Twinkle Big Star. Akínwándé Kẹ́hìndé Abibat, but Twinkle ni wọ́n wá ń pè yín. Twinkle yẹn kí ló mú Twinkle wá? Èmi mọ̀ Twinkle Little Star. Ṣùgbọ́n mo Twinkle Big Star lè torí Big Star wọ́n gbọ́ ní Twinkle tí wá tí ó fi mú Big Star dání. Ok, ìbejì ni mí. Twin. Ibi ìbejì yẹn, ibi twin yẹn. Ok. Twinkle yẹn ti jáde. Ó yé mi. So, téèyàn bá wò yín báyìí kí n má tàn yín. Ẹ ṣí ẹ̀ lára ọkùnrin ìkejì yín yẹn tó túmọ̀ sí pé ọkùnrin ni Táíwò máa jẹ́, ṣé bí mo gbà? Obìnrin ni kejì mi. Obìnrin ni Táíwò náà. Bẹ́ẹ̀ni. Iṣẹ́ wo lẹ̀ ń ṣe? Àwọn kan ti sọ pé kí n má wulẹ̀ béèrè pé ẹ̀ ń gbérin fóṣùpá ni. Bẹ́ẹ̀ ni ò bá wọn gbérin fóṣùpá kò lè mọ gbogbo ẹ̀. Wọ́n lẹ́yìn àti kòkòrò tún jọra. Wọ́n lẹ́yìn àti ẹni wọ́n lẹ́yìn ń gbérin ni. Ṣé oníṣẹ́ míì tẹ́ ń ṣe lẹ́yìn pé ń gbérin lẹ́yìn ọba wọn ni? Yeah, footballer ni mí. I'm a professional soccer player. Professional soccer player. Mo kì í gbérin lẹ́yìn ọba o. Gbérin fún ọba orin ni mí. Àyànfẹ́ ọba orin. Ṣé wàá rí gbogbo àwọn tẹ́ ń dàbò mí? Èmi ti múra yín lẹ̀ gan o. Torí pé ìbéèrè mẹ́ta kan wà tí mo kí n tó béèrè béèrè yẹn. Ẹ jẹ́ n ṣe báyìí. Ìgbà tí mo wà lọ́mọdé tí mo bá ń ṣeré, ọmọdé ń gbàjó, àgbààgbà ń gbàjó, wọ́n lo òṣùpá olóhùn àròkọrin fún wa kájó, òṣùpá olóhùn àròkọrin fún wa kájó. Èmi á wálé mi òṣùpá Sáìdì. àṣemọ́ ẹ wá kó wa àṣemọ́. Mo ní kí n tún lọ ẹ̀yìn wò bóyá ṣé ẹ ṣe tán fáwọn ìbéèrè mi. Tẹ́ ẹ bá gba ìbéèrè wa mẹ́tẹ̀ẹ̀ta 50,000 naira. Àwọn èèyàn sábà gbà wọ́n rò pé bóyá àmọ̀ọ́mọ̀ ni. Ṣùgbọ́n mi ò ní lọ síbi tí mo máa ń lọ fáwọn èèyàn míì fún titi yín torí pé
àwa gbà pé ẹ̀ ń gbèrin ẹ̀yìn tí lẹ́ẹ̀ gbèrin báyìí pé ẹ̀ ń gbá bọ́ọ̀lù ni wọ́n ń gbá bọ́ọ̀lù fún Nàìjíríà yìí tẹ́ bá máa ń wo bọ́ọ̀lù Nàìjíríà dáadáa wọ́n sì tún ń gbá lókè òkun á béèrè mẹ́ta lọ́wọ́ yín ṣùgbọ́n mi ò ní gbabi tí mo máa ń gbà fáwọn èèyàn yòókù ẹ wo bí orí gbé ń dé òwe ẹ wá wo bí orí gbé ń dé òwà n ò mọ̀ pé mo lè délẹ̀ yìí ẹ wo bí orí gbé ń dé èyí ò ṣe orin orí wo bí ire gbé mi dé ẹsẹ̀ wo bí ire sìn mí yà èmi mo fẹ́ béèrè. ṣé béèrè ni ẹni kò ń ṣorin. kì í ṣorin ọ̀rọ̀ ni mò ń sọ lọ́wọ́. ọ̀rọ̀ náà lórin ọba. ibi tó rí mi ó gbé sunwọ̀n ju ibi tí mo wà yìí lọ kẹsẹ̀ mi ó mọ̀ṣá aláìsìn mi débẹ̀. Saheed Òṣùpá ló sọ̀rọ̀ yẹn nínú orin wo ni wọ́n ti sọ̀rọ̀ yẹn. ọmọdé bá gbọ́ngàn kò kí ń ṣorin. kì í ṣorin èmi bẹ̀rẹ̀ pé inú orin wo àti ọdún wo ló jáde ni. inú eré orí ìtàgé ni àgbèrè ojú. àgbèrè ojú ni àgbèrè ojú ni èmi ò mọ̀ bóyá ẹ gbà àwọn tí wọ́n ń gbọ́ wa tí wọ́n ń wò wá alágbàro gbogbo wa ò ní sí kó gbà ó bẹ́ẹ̀ bá ráyè ẹ sàmí o ìbéèrè àkọ́kọ́ nìyẹn àgbèrè ojú ni sinimá yẹn Tọ́ba Oníṣẹ́ lára àwọn sinimá tí a fi mọ̀ wípé òjíṣẹ́ lọ́ba orin tó forin sọ̀rọ̀ ó ṣe sinimá yẹn ṣé ànílò everblue ni torí evergreen ni sinimá yẹn náà ṣé ẹ rántí orúkọ tí ọba orin jẹ́ nínú sinimá yẹn. tí àwẹ̀ ti fọ́ létí ẹ̀. wọ́n fọba létí nínú iṣẹ́ òun lóòótọ́ o. ìsọ̀rọ̀ ẹ wá sójú ayé látọjú. lójú oorun wọ́n fọba létí àwọn yẹn kọ́ ni ìdáhùn rẹ̀ tẹ́ ẹ̀ bá gbà ìbéèrè míì wà tẹ́ ẹ lè gbà. ẹ ní sùúrù. ẹ mọ ní sùúrù. ìgbà tó mú lọ bá bàbá yẹn. ẹrú ni bí ẹrú lọ jẹ́. kí ó sọ fún ọ ládé ní. ẹ̀yin olólùfẹ́ wa ẹ mọ̀ pé abala yìí lọ́sẹ̀ yìí ká gbà pé bó ṣe rí ló ṣe rí ṣùgbọ́n nínú ìbéèrè mẹ́ta ẹyọkan láti ìbéèrè mímọ̀ bóyá ẹ fẹ́ sinmi díẹ̀ kí n tó béèrè kejì torí yẹn ó kira gan abala kà síwájú là ń lọ màá kọ orin kan díẹ̀ ẹ̀yin ó wá parí orin yẹn àbí kẹ́yìn náà kà síwájú mọ̀mọ́mọ́ ni Ifá ló mú orin yẹn fún mi wọ́n ti mọ̀ pé lé ní ìbáyìí ọba orin kọrin kan wọ́n wá ní ìjó ń jó mi jó mi lá ìjó ń jó mi jó mi lá èmi ti rọra bẹ̀rẹ̀ ẹ̀bẹ̀ yẹn ẹ̀yin ẹ̀ wàá kà síwájú ó ní ayé ò lè pa kádàrádà ọwọ́ aago láyé fà sẹ́yìn èyí tó jákọ̀ sílẹ̀ àṣẹ ìjó ń jó mi jó mi lá. àwọn èèyàn gan mọ̀ pé irú ohun yìí a máa gbọ́ lẹ́yìn ọba orin a máa gbọ́ ní bóyá ní behind the scene ohun tẹ́ fi gbé yẹn ẹ̀yin tiwa ṣe mọ̀ wípé olúfimọ́ mẹ́ta ló wà olúfimọ́ tọkàntọkàn wà olúfimọ́ àwọn àfẹnujẹ́ àwọn wà àwọn olúfimọ́ àfarakín wà ṣùgbọ́n kí n má tàn yín bó ṣe ń lọ yìí ìbéèrè kan tó kù yìí àfi kó ló àrè ọ́ pawódà kọ́tàwó ṣe ẹ̀rù ọmọ bàyín díẹ̀díẹ̀ mo fẹ́ béèrè nípa ẹ̀rù obodò odò lẹ́yìn ó túmọ̀ sí pé ẹni tó fẹ́ wẹdò lóminú ń kọ. omi lè gbé lọ kò lè sọ. omi ò lè gbé mi lọ èwo ni ká ẹ máa dọ́gbọ́n sọ̀rọ̀ sí mi ẹ má wọrí omi ò lè gbé mi lọ ìbéèrè méjì tẹ́ gbà yẹn fún yín ní 30,000 naira. kẹ́ẹ̀kẹ́ fi kún ní ìkálòlòkè tó gbà. kẹ́ ẹ tó gbà ká fi kún. bẹ́ẹ̀ni. ẹ ti mọ̀ pé 30,000 náà lówó tẹ́ wulẹ̀ gbà gbogbo ẹ̀ ó jẹ́ ẹ wulẹ̀ ní gba question kẹta. báwa gbà ń kọ́. tẹ́ bá gbà nítòsílẹ̀ 1920 ó rìpíìtì ara ẹ̀ ọjọ́ wo gàgán oṣù wo àti pé ọdún wo ló ṣẹlẹ̀ ẹ mọ̀ tí ń mí tú àbí ṣé bẹ́ẹ̀ ṣe ń mí tẹ́lẹ̀ náà rèé ọjọ́ wo oṣù wo àti ọdún wo ní kíni à ń padà bọ̀. ẹ kú àtàárọ̀ ẹ̀yin tiwa
gbogbo yín náà lẹ ti rí wípé ẹni tá a gbé wá ẹ̀yin lẹ sọ ibi tí a fi wọ́n sí ṣùgbọ́n nù béèrè mẹ́ta wọ́n gba méjì wọ́n try wọ́n ní àwọn yẹn wá ti ń sọ láti lé pé ẹ try pé ẹ gbìyànjú inú ìbéèrè torí mo béèrè kẹta ẹ padà rí ánsà tí ẹ fi sí so a kí yín pé ẹ ṣe ẹ káàbọ̀ ẹ gba 2/3. ẹ tí béèrè ìbéèrè ẹ tí béèrè ìbéèrè yẹn bí ẹ kẹ béèrè ẹ. mo ti ní ọdún wo ẹ sọ ọdún ọjọ́ wo ẹ sọ oṣù wo ni wọ́n bí ọba orin King Dr. Saheed Òṣùpá tán bá nìkan tó wà wọn ò lè nìkan tó wà. mo dẹ̀ post wọn lọ́jọ́ yẹn o. bẹ́ẹ̀ni mo rí post yín lọ́jọ́ yẹn bí èmi ṣe tèmi tán ní oṣù karùn-ún ó dáhùn pé bí oṣù kẹfà lẹ post wọn oṣù wọn nìyẹn wọ́n ti ń bá wa nóòtì ẹ̀ náà bẹ́yẹn. ok àbí. oṣù kẹfà June ló máa jẹ́ yẹn. June lọ bí èmi àtọ́gbọ́n mi ò jọ kún ṣù. àbí ọgbọ́n ní ọjọ́ keje oṣù kẹjọ ọdún 1969 55 years. mi ò bóyá àwọn èèyàn ń gbọ́ torí mi ì gbọ́ ọjọ́ kẹjọ oṣù keje. 7/8/1969 olúfimọ́ tá a gbé wá bóyá ọwọ́ ọ̀nù náà wà bóyá ọwọ́ àárín àbọ̀wọ́ ẹ̀yìn wọ́n ń ronú nípa final answer wọn lọ́wọ́ wọ́n sọ wípé ọjọ́ kẹjọ. ọjọ́ keje oṣù kẹjọ. ìtẹ̀sọ tẹ́lẹ̀ la fẹ́ lò. 7/8 ọjọ́ keje. 7/8. yes ọjọ́ keje. ọmọ August ni wọ́n. ẹgbàá August yẹn bọ̀ mo fẹ́. ọjọ́ keje oṣù kẹjọ. oṣù kẹjọ 1969. ọdún 1969 ni wọ́n sọ pé wọ́n bí King Dr. Saheed Òṣùpá. ìrántí bóyá ẹgbà kankan nínú ìbéèrè wa ṣùgbọ́n tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni tẹ́ bá gba mẹ́ta 50,000 naira láti ọ̀dọ̀ Alhaji Ganiu Abiodun Ọmọtọ́ṣọ́ yóò máa wọnú àkáǹtì yín. àwọn èèyàn wa tí wọ́n mọ ọjọ́ tán bí ọba orin oṣù tán bọ́ba orin àti ọdún yẹn wọ́n ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́ báyìí. àwọn ìbéèrè méjì tí a kọ́kọ́ béèrè mo láyọ̀ láti sọ fún yín pé ẹ gba méjèèjì lórí ìkẹta yẹn bẹ́ẹ̀ gbà ẹ̀yin náà mọ̀ rí èsì rẹ̀ lórí ẹ̀rọ ayélujára tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pẹ́ gbà á ní rí jù báyìí lọ lórí ètò fún tèmi. gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀yin mọ correct answer ẹ̀yin ẹ tètè lọ máa fi sí YouTube, Instagram, Facebook and TikTok. àwọn èèyàn àkọ́kọ́ bóyá èèyàn méjì àkọ́kọ́ tó bá kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ lọ́nà mẹ́ta àwọn náà mọ̀ ní àǹfààní àti jẹ 10,000 naira bó ṣe máa jẹ́ nìyẹn kò ní jù bẹ́ẹ̀ lọ títí ọjọ́ mẹ́jọ tí a tún máa gbé àlejò míì wá sórí ètò òjíṣẹ́ lọ́ba orin. ẹ fún wa ní nǹkan kan káàzùn pẹ̀ tí ẹ̀gbà kọ̀ọ̀kan nù béèrè yẹn bọ̀ táwọn èèyàn ò fẹ́ gbà pẹ́ ẹ̀gbà ẹ fún wa lórin kan tá a lè fi máa tàtà pínṣẹ́ ẹ̀kẹ́ tó máa lọ. ọba tó mọ̀ mí tó mọ̀ wá tó mọ̀ ní kálukú ẹ̀bẹ̀ là ń bẹ̀ má yọ wá lẹ́la ìkẹ́ wá. ọba tó mọ̀ mí tó mọ̀ wá tó mọ̀ ní kálukú ẹ̀bẹ̀ là ń bẹ̀ má fi wálẹ̀ là ìkẹ́ wá. torí tó bá rọ̀jò ìkẹ́ sáyé ẹrù rẹ̀ èèyàn tí ó bí ẹ bó ṣe gbọ́dọ̀ kẹ́ ò sí o. ìkẹ́ gidi ní tọ́nà la tó ń paná ṣẹ́ ẹ̀. orin eléyìí tí Tinku Big Star fún wa yìí òun ni a fi máa tàtà pínṣẹ́ lórí ètò. ẹ̀yin olólùfẹ́ wa títí ọjọ́ mẹ́jọ tí a tún máa pàdé Adéwálé Òṣùpá Òṣùpá èdè ní gbogbo ilẹ̀kílẹ̀ ire lójú owó rí ó dàbọ̀.